Àníṣe máa wọ̀ ọ̀nà tó bá ṣe yá bá
pàtẹ́wọ́ fún bàbá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ tó yìí. Gbogbo tí wọ́n bá aṣọ náà ni àfikún yẹn. Ẹni pé tí ààrẹ ọmọlúwàbí àkọ́kọ́ tí wọ́n bá aṣọ náà ni pé ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ọjẹ́ wa lógún. Nígbà tí bàbá wa náà sì dé gbogbo nǹkan tí wọ́n jẹ́ kó yá pé tó wà lọ́kàn gómìnà ìpínlẹ̀ Èkó. Òun náà ni pé kí Yorùbá ká ní ìṣọ̀kan Ọlọ́run ti jẹ́ kó bàjẹ́. Ní báyìí nítorí pé gbogbo ilé ti kún fọ́fọ́ àwọn èèyàn ti wà níkàlẹ̀. Máa pe director of culture wọ́n ti wà níbí ẹ jọ̀ọ́ wọ́n ní ká fún wọn ní ìṣẹ́jú méjì ẹ bá mi pa àtẹ́wọ́ fún wọn ẹ bá mi pa àtẹ́wọ́ fún lálẹ́ bí ọ̀rọ̀ àjò kí bàbá nǹkan tí àwọn náà ní fún mínísírì wa yìí nípa àṣà káàárọ̀ òjìrì náà ni ẹ bá mi pa àtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí lórí Ọlọ́run ẹ káàbọ̀ sà. Kábíyèsí ẹ̀ka sàn gbogbo ilé mo láti tọrọ gáfárà fún Yorùbá mi ní ẹ̀ẹ̀kan ẹ má bínú mo wá ṣojú commissioner forest lands and culture níbí lẹ́kọ̀ọ́ wà ní ibi rally tó ti ṣe léèdè ní òfin wa létí.
almost Yoruba value system. I came to speak about the priority in our value system. And they send me the message. And the message is very simple. That number one, ọgbọ́n àti ìmọ̀ tó wà ní ìfúnmọ́ owó tí kẹ́kẹ́ tó máa rò rẹ̀. The body is for Makari, the application of knowledge, the application of wisdom, and the application of work, of understanding, and the second one is for Omoluabi. It's completely that way of saying Omoluabi. So, Omoluabi, our language, our as a Yoruba very happy. Àwọn tí wọ́n bẹ̀rẹ̀ yìí àwọn ayé ń tajà àwọn tí wọ́n fi ń sẹ́ wọ́n lọ sí ilé Ifẹ̀ kí wọ́n gbàdúrà tí ẹ̀mọ́ national theatre tá a wà yìí wọ́n ti rán èèyàn wá síbí bí àwọn ń bọ̀ àti àwọn èèyàn tó ìdí tó
ìṣẹ́jú àwọn wọlé síbì ìmọ̀lẹ́ ní ẹ̀wọ̀n àlèyàn bí ọgọ́jì tí wọ́n tẹ̀lé wọn bọ̀ kí wọ́n fẹ́ wọlé sí. fún eléyìí àwọn èèyàn kápẹ́ alábíyẹ̀ yìí kí ààyè ó bá lè yá. ṣé máìkì kọ́ wà lẹ́yìn kìí ṣe lórí àgbègbè tó ti ń sọ̀rọ̀ báyìí Àjíbọ́lá. ìgbà tí a máa pè nínú àwọn ìtàn tí a fi ìwé pè tí wọ́n fẹ́ gba àmì ẹ̀yẹ tí èyí ṣe pé wọ́n sanwó pé ẹjọ́ ẹ sá fún wa èèyàn tó bá tọ́ sí ni wọ́n máa ń wò láwùjọ ni a máa gbérú ẹ̀ fún. àwọn èèyàn ti wá kalẹ̀ wọ́n mọ orúkọ wá tí wọ́n bá ti ń pè wọ́n èyí wọ́n máa dìde lọ wájú. àwọn elétò tí wọ́n wà pẹ̀lú wọn yálà wọ́n gbowó àti wọ́n pè fún ọlọ́fẹ̀ẹ́ àwọn eléyìí ó ti wà bẹ̀. nígbà tí màá fi ọ̀jìnì nínú onímọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹni tó jẹ́ gbajúgbajà nínú àwọn tí máa ń sọ̀rọ̀ lórí rédíò iléeṣẹ́ rédíò tó la àmì làǹkà ní ti ń sọ̀rọ̀ ẹni ọlọ́gbà fún tó fi jẹ ọ̀kẹ́ ìmọ̀ye oyè àti àmì ẹ̀yẹ ìbejì làwọn méjèèjì wọ́n sì ń sọrí eré pọ̀ bákan náà ni wọ́n dá lákẹ́ òkòtò láyé àdìsá àwọn ló tó bẹ̀rẹ̀ àwọn èèyàn kó tàbàbí tó ń pawọ́ Elédùmarè gbà lọ́wọ́ rẹ o. wọ́n ní tí bá rẹ̀lú gbé òkè ẹ̀ látọ̀kọ́ pé ẹni tó jẹ́ nàmbà wà fún gbogbo òpínlẹ̀ Èkó gómìnà àwọn ọlọ́wọ́ jùlọ Babájídé Sanwó-Olú àmì ẹ̀yẹ wọ́n wà nínú àmì ẹ̀yẹ yìí dandan sí ni tí wọ́n bá wọlé níbi tá a wà yìí gbogbo àmì ẹ̀yẹ gómìnà gbogbo òṣìṣẹ́ ìjọba tó bá wà bí ti ń gba sálárì lábẹ́ Sanwó-Olú ẹ̀dìdé lọ tò sẹ́yìn ọ̀nà ọlọ́dún gbogbo èyí pẹ́ńsọ́níà tí Sanwó-Olú bá ń sọ sálárì ìlú fún yín ẹ̀rọ tò lẹ́yìn ọ̀nà ọlọ́dún gbogbo èyí kọ́mítọ́nà gbogbo èyí èèyàn pẹ́ńsọ́nà tí ẹ̀rọ tò lẹ́yìn ọ̀nà ọlọ́dún gbogbo òṣìṣẹ́ ìjọba gẹ́gẹ́ nígbàlẹ̀ gbogbo òṣìṣẹ́ rédíò lọ́pẹ́ àwọn ọ̀dùn ọlọ́wọ́ jùlọ àwọn ọ̀dùn gómìnà nínú ọ̀dùn ọdún ìjọba. Nígbà tí màá kọ̀ọ̀lọ́ wọlé o. Omoluabi kò pàtàkì ní gómìnà látẹ̀lé ìlọ ẹ máa bá wa fi ṣe gómìnà wa pé Omoluabi kò pàtàkì gómìnà Mr. Babájídé Olúṣọlá Sanwó-Olú Mr. Omoluabi Babájídé Olúṣọlá Sanwó-Olú àwọn tún ní ààrẹ àtúnlùṣe òòtù àgbáyé kábíyèsí ẹ bá wa ṣe àfihàn. Ọlọ́run àbá Mọ̀súrù Adébọ́lá orí ìtìlú àgbòrí tó ti ìṣọ̀fẹ́ ìgbà. Mo fún ní orúkọ ìgbìmọ̀ ìbá àgbáyé fún ìyàwó ìlú ìṣàbánidé olú ìlú Omoluabi ìlú Èkó. Àti wà pé ṣe ìgbòho ló fún Omoluabi àgọ́ àmì ẹ̀yẹ náà.
fún mi fún àwọn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí àkọ́kọ́ ti òun náà fún tẹ̀sán. orúkọ ìlú Èkó gómìnà wa mr governor Babájídé Olú Omoluabi of Lagos àti ààrẹ ìgbà tí wọ́n fi àmì ẹ̀yẹ ya àwòrán lọ́wọ́ ọmọ kábíyèsí dùn. orúkọ azúwọ lọ́rùn wọn ò sì gbọdọ̀ fún yá tó ṣètò fún ọ. òun máa tó tó ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ṣe bí láti tí a fẹ́ gbà ẹ̀rọ lórí ọ̀dẹ̀ bílíọ̀nù náà. Kọ́ọ̀dù ìgbìyà rẹ̀ o. ọ̀gá olùdarí ilé ìgbìmọ̀ aṣòfin ilé Èkó láìtọ́ fún àjàyè sọ fún ní gan fún àgbẹ̀yẹ eléyìí ní ẹ̀ka kejì ó bá dé kó ọdún ṣe dáadáa bí ọgbọ́n wọn àti wọn ó tún máa kó sí ilé tó lè bá ẹ ṣe ẹ bá ní pàtẹ́wọ́ fún wọn ìdúró tó ní báyìí lọ́jọ́ ti wà ní ààrẹ ti dúpẹ́ lọ́wọ́ ọ̀nà ọ̀rẹ́kù.